hello. Ẹ wo ẹjọ́ ẹ má bínú jàre. Ẹ wo mo ń lọ ibì kan ni. So aṣọ mi wà níbí. Màá ṣe lọ change vestry mi. So mi ráyè jókòó ṣe content torí mo ti already pé. What happened is that content mo drop pé ìwọ ọkùnrin tó mọ̀ pé o gbowó lọ́wọ́ obìnrin, o ti gẹṣin obìnrin kọ́lé. Kódà kó ṣe ṣíbí ni obìnrin fi bu sìmẹ́ǹtì wá. Ẹjọ́ yóò sọ pé ẹjọ́ níní. Ọkùnrin ní máa ń fóbìnrin ní nǹkan tẹ́ pé tí wọ́n bá da gbogbo ẹ̀rú kò ní ní ó yá bá ń gbé nǹkan mi, ọkùnrin ò ní gbà padà. Obìnrin á dúró pé òun á gbà padà. Tẹ́ bá kíyèsí woman yẹn, ó lóun àtọkọ làwọn jọ nílé pé so àwọn tenant ò lè kó kúrò nínú ilé, òun ò dẹ̀ lè return owó wọn fún wọn. Làlájì fi ní òkè ẹ fẹ́ ta lé kílé tẹ́ fi wó gbọkọ yín, ó ní táwọn ò bá wu àwọn èèyàn ò ní rà. So the point is, ìwọ tó mọ̀ pé lọ́jọ́ iwájú frustration lè dé tí ò ní mú ọmú májẹ̀múṣẹ mọ́ tó fẹ́ wá mí lọ torí èèyàn tó fẹ́ síta náà òun náà fẹ́ dúró ìyàwó ni nà. Báwo lẹ gbowó lọ́wọ́ obìnrin ṣe tó bá ń ṣe project tó bá ń ṣe kọjú mọ́ then ìwọ náà tó ń kówó fókùnrin tẹ́lẹ̀jọ́ ń ṣe nǹkan. If the intention of that man is good, it should not be his name alone. Nísìn tí Mr. and Mrs. Onígbìndé tó bá wà lórí document, Mrs. Onígbìndé could be plenty. Mrs. Onígbìndé 1, Mrs. Onígbìndé 2, 3, 4, tí lórí Mrs. Onígbìndé junior. Bí ó ti ẹ̀ sí senior tó sí junior. But the point is, tó bá ti kọ́ Mrs. sí nǹkan, tó bá ti jẹ́ Mr. and Mrs. ọkùnrin yẹn ló ní. They will ask you wípé, they will tell you pé it is the man who invite you to come and bear name. Nígbà tí mo ì máa wà less busy, tí n tí busy tó báyìí. At times bá wà nílé ńgbà mi, mo máa ń lọ Federal High Court very close to my house. I will sit down and listen to the proceedings. Ìgbà ẹni mo fi mọ̀ wípé they don't discuss love or emotion in the court. They face facts. Ìgbà ẹni mo mọ̀ pé there's a difference between Mr. and Mrs. something. Àti kan sọ pé Mr. Lágbájá and Mrs. Lágbájá. Ṣóyé wá ń sìn. Bẹ̀ ìwọ náà tó ń gbowó lọ́wọ́ obìnrin tó fi ń ṣe project tó wá ń kọ Mr. and Mrs. sí. Ó fẹ́ lu obìnrin yẹn jìbìtì ní now. Because Mrs. you could be anybody. It could later become plenty. Ó ní nǹkan tí ìyá yẹn ń fight. Ṣé ẹ mọ̀ pé me am a truth sayer? Èmi ò dẹ̀ kí n bá sẹ́yìn iye gender kan. Tó dá tòbìnrin àtọkùnrin, èsè tó ṣe é balẹ̀ lẹ́yìn. You're a face for, I'm not even on my own part. You understand? I'm on the part of the truth because I know that when truth stands, nothing shakes it. We were not there. They only tell us stories. Ìyá yẹn ó insist pé òun àti bàbá làwọn jọ ní. Bẹ́ẹ̀ kí ló dé táwọn èèyàn fi ní gbogbo àwọn ìyá yẹn náà jọ ní? Because pé Mr. and Mrs. ló wà ńbẹ̀ and you are not the only Mrs. Onígbìndé. Mrs. Onígbìndé is 4. The other woman tí ó bímọ fún bàbá níta àti ẹ̀gbọ́n pé yẹn baby mama ni. Nígbà tí àkọ́bí tó pè láti UK, ó sọ wípé tó bá ń pín owó ilé yẹn gan, tó ń pín owó tenancy yẹn, kán mọ́ pín kan àwọn dàda náà, which is ọmọ tí bàbá bí síta. So issue yẹn ti wà complicated. Nǹkan tó fà tó fi wí owó òkú nìyẹn. Kò ń ṣe wípé bóyá fine, ó lè ní òun kan lè burú naturally. Because ìgbà tí bàbá UK yẹn gan yẹn àkọ́bí tó ń sọ̀rọ̀, tó ní òun kàn ń sunkún látàná, ìyá ní kí ló ń pa lẹ́kún, kí ló ń pa, kò rí nǹkan yẹn bíi pé nǹkan ń ṣe nǹkan tí ò dáa. Ó ti bínú dìde kúrò ńbẹ̀ gan, Aláàjì Oríyọmí náà ṣe lọ bá pé mọ̀mọ́ àwọn tẹ́nàntì yìí wọ́n náà ṣe sanwó ni, owó ọdún kan ó lọ́nà náà lówó wọn tán náà ni. So please, in order to avoid the story that touch the heart, o ò lè máa gbọ́ lọ́wọ́ obìnrin kó wá fi ṣe project, kó wá mú ìyàwó mi bọ̀ nínú project tó gbowó lọ́wọ́ ìyálé kọ́. Ogun ọ̀run ló máa rán pa ayé ẹ̀ tó máa sán ara pa ẹ́. Tó ti yọ báyìí nísìn, ìwọ kejì náà tán dẹ́ ń gbé bọ̀. Tètè mọ̀ tó bá ti wọlé as number 2, tètè mọ̀ number 3 àdé anytime. Ìwọ tó dé as number 3, tètè mọ̀ wọ̀nà number 4 àdé. Ìwọ tó jẹ́ number 4 tó mọ̀ pé number 5, because tó bá jù báyìí pé bàbá yẹn ó kú, bóyá ìkarùn-ún ìyá dàda yẹn náà, bóyá kò bá fẹ́ òun náà ṣì karùn-ún. Because ó tún ti ń ṣẹlẹ̀ karùn-ún gan tí yẹn ti bímọ. Ní la ṣe ń sọ pé ẹ̀yin tẹ́ wà ńlé, níwọ̀n bá gbágbára yín bá ṣe ká, ẹ ṣe normal. Tó bá ibọ́ ọ̀tá báyìí, àwo lọ nìyẹn. Kò ní dúró sórí ìkan, yóò mọ bẹ́ẹ̀ bò lọ ni. Ó máa bẹ́ẹ̀ bò lọ ni gbàgbé. Tí bàbá fi dórí ẹlẹ́ẹ̀karùn-ún, ó tó di wípé wọ́n wá ṣe pé kíní. Please, if you're taking money from obìnrin tó fi ń ṣe project, it should not be your name alone because oko abẹ́ yín ò ní kọ́kọ́rọ́. Oko abẹ́ yín yẹn kò ní kọ́kọ́rọ́. Anything can happen. Ó lè fún yàn lóyún lọ́la. Bó bá tiẹ̀ yarí pé ò ní fẹ́, ọmọ tó ti fokó yẹn bí, ó lẹ́tọ̀ọ́ nínú property ẹ̀.
obìnrin ò dẹ̀rẹ́ ní ran ọkùnrin lọ́wọ́ nítorí ọlọ́run, obìnrin ò fẹ́ ọkùnrin nítorí ọlọ́run, torí ní ìsìn gbogbo tá à ń bò ń sìn àṣírí ti tú, àwọn ọkùnrin sì mọ̀ pé òó tó tán bá kú bọ́n ṣe mọ́ pín gún ọ̀ náà rí, kì í ṣe bóyá torí ìfẹ́, torí pé ìwọ tó léèyàn kan ò ní nǹkan kan tó fi fẹ́, o ti mọ̀ pé ó ní future ní náà, o ò ṣe lọ mú wèrè tó ń fàyàwọ́ lẹ́yìn títì kò fẹ́ kó ló nífẹ̀ẹ́, o ti rí pé future kan wà ń bẹ̀ tẹ́ pé nígbà tọ́lọ́run tádùá ẹ̀ bá gbà tán ẹ jọ mọ́ gbádùn ní future yẹn, kò dẹ̀ sẹ́ni tí tọ́lọ́run ò dá future mọ́, àtọkùnrin àtobìnrin ló lè ṣoríire, ìwọ̀nba ni èèyàn lè mọ gbẹ́kẹ̀lé pé ẹni yóò lówó lọ́la tó bá lówó, nígbà tí gbogbo yín jókòó tẹ́ fẹ́ mọ pín ogún ẹnìkan, ṣé bẹ́ẹ̀ ni tẹ́ fẹ́ pín ogún ẹ̀ ṣé bí is just an individual, kí ló mú wọ fíù pé ìwọ náà ò lè ṣoríire bí ẹni yẹn, ọ̀fun ju ẹni yẹn lọ gan, kí ni bí ẹni yẹn tèmi gan sọ, ìmú ju ẹni yẹn lọ, so let us go and focus on our life. Ẹ̀yin ọkùnrin okó abẹ́ ẹ̀yin ò ní kọ́kọ́rọ́, there is no kọ́kọ́rọ́ for it, so tó bá ti ń gbowó lọ́wọ́ obìnrin Mr. You and Mrs. Her, torí tó bá lọ kọ ẹjẹ́ assume pé ìyá yẹn jẹ́ Rachel nsìn, tó wá kọ Mr. Onígbìndé Gabriel and Mrs. Onígbìndé Rachel, that one is clear, they can divide the property by 2, they know that half belongs to the woman, half belongs to the man, but in a situation where it is Mr. and Mrs., they will tell you pé it is the man that invite you to come and bear name, go and ask your lawyer. Mr. and Mrs. ó ti túmọ̀ sí pé ọkùnrin ló ní, and Mrs. orúkọ yẹn could be as many as possible. In this case we are having 4 Mrs. No, I'm not going. 4 Mrs. Onígbìndés, and the family has decided that kí gbogbo wọn kan kúrò nínú ilé yẹn, kí ìyá yẹn náà kúrò ńbẹ̀, whichever thing tí wọ́n bá ń rí wọ́n ní kán máa divided by 5 ni, because èèyàn 5 ló bímọ fún bàbá, so ìsọ̀rí 5 náà ní kán pín sí. Probably bóyá ni ìyá yẹn ṣe ń feel cheated, bó tiẹ̀ wá jẹ́ wípé kò ra sìmẹ́ǹtì kò ra blọ́ọ̀kì ńgbà yẹn, the truth remain nǹkan kan ni ó wà lórí document now, so please when you are doing a project and you know pé owó tiẹ̀ náà wà ń bẹ̀, tí wọn ọkùnrin náà dẹ̀ mọ̀ pé owó obìnrin wà ń bẹ̀, má kọ Mr. and Mrs. sí, tó bá ti lè kọ Mr. and Mrs. ó ti yan obìnrin yẹn jẹ, torí Mrs. You can be 2, 3, 4 or uncountable later, so that wàá dẹni ẹlẹ́ni so God, obìnrin kì í sì forgive irú nǹkan bẹ́ẹ̀ yẹn, torí yóò sọ pé oògùn ara òun òróró ara òun ló fi kó gbogbo ohun tó kó jọ kó tó mọ́bìnrin mi wá, so all those things nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn, so àríkọ́gbọ́n ni ó jẹ́ fún gbogbo wa, gbogbo ẹ̀yin ọkùnrin náà tẹ̀dẹ̀ ń sọ pé tẹ́ ń wá díẹ̀ mú, tẹ́ ń sọ pé torí ogún náà ṣe ń tẹ̀ láwọn, àṣetorí káwọn kan lè rógún àwọn jẹ ní, ayé tẹ́ ẹ wá nù, ṣóyè wá ń sìn, nǹkan tó kàn tèmi ò kàn láìkì ní báwọn ìyá yẹn bọ́n ṣe expose kínní yẹn to the extent pé àwọn ọkùnrin ti wá rí báyìí pé àsán kínní ìgan ọ̀fẹ́ ràn, àṣẹ kí wọ́n lè rógún hàn pín gbogbo làálàá ìgbésí ayé hàn, kí wọ́n lè rí pín, ìní gbogbo pẹ́pẹ́ fúru ọ̀dọ̀ mi ni ó wà, ọ̀dọ̀ mi ni ó jókòó sí tí wọ́n ń ṣe all of those things. If you know you are not ready to help somebody and be neutral with that help, please don't render the help. Ìrànlọ́wọ́ tó bá mọ̀ pé o fẹ́ ṣe fún èèyàn kan tàbí fọ́kùnrin tó mọ̀ pé tó bá dọ̀la tó bá ṣe nǹkan míì yọ bọ̀ ọ̀nù jẹ́, wọ́n wulẹ̀ ṣèrànlọ́wọ́ yẹn, bẹ́ẹ̀ tó bá mọ̀ pé ó wá látẹ̀mí ẹ débi pé tó bá dọ̀la bí ṣe lo ra mọ́tò fún ni tó bá fi mọ́tò ń gbé èèyàn lọ́la, ò ní imagine pé kó ti kọ́ta rẹ̀ tiẹ̀ forí sọgi kí mọ́tò yẹn lásídẹ́ǹtì, bẹ́ẹ̀ tó bá ti mọ̀ pé tó bá fi mọ́tò ìgbé ẹlòmíì yóò dùn ọ́, dákun mọ́ wulẹ̀ ra mọ́tò fún, so ti yé wa bẹ́ẹ̀ yẹn, so it is well, God bless us, bye bye.